Gbogbo ẹ̀yin àáfàá alákatakítí ẹ̀sìn, ṣé ẹ rí nǹkan tí mo kọ síbẹ̀? Bèbí ti ṣẹ́jú, múgùn ti já. Gbogbo àwọn tí ẹ ti fi ẹ̀sìn bò lójú, ṣé ẹ rí pé ọwọ́ ara yín náà lẹ fi ń ṣera yín. Nígbà tẹ́yìn jókòó síbì kan wípé kí ẹ̀sìn àwọn kan, ìlànà tí Elédùmarè fún ìran Yorùbá, tẹ́ ẹ dó síbì kan tẹ́ ẹ sọ wípé kó parun. Ṣé ẹ rí wípé Elédùmarè tó wà ní ẹ̀sìn ilẹ̀ Yorùbá, tó ní ẹ̀sìn yẹn, tó jẹ́ kí ìran Yorùbá tó pè wọ́n pé ẹlẹ́bọ ni wọ́n. Ṣé ẹ rí pé ó gbọ́n jù yín lọ? Mo mọ̀ wípé tẹ́yìn gan bá mọ̀ wípé bó ṣe máa rí leléyìí, tẹ́ ẹ bá mọ̀ wípé ìgbésẹ̀ tí ẹ gbé ohun tó máa dà leléyìí, mo mọ̀ pé ẹ ò ní gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ láíláí. Ṣùgbọ́n mí wípé ẹ kì í ṣe Elédùmarè, ọba tó dá ìran Yorùbá lẹ́lẹ́bọ, tó pe ìran Yorùbá pé ìwọ ìran yìí o, ẹlẹ́bọ ni ẹ́. Ẹ gbọ́n tó, ẹ̀yin lẹ wá ń sọ wípé ẹ fẹ́ bà ṣe Elédùmarè yẹn, ẹ fẹ́ bàjẹ́. Ẹ ń sọ fún wa wípé Allah sọ fún yín, ẹ ń sọ fún Allah wípé kó wá bá yín paná adẹ́bọrẹ́, kó wá bá yín paná ẹ̀ràn. Ìtumọ̀ nǹkan tẹ́ ń sọ fún àwa ìran Yorùbá ni wípé kí ìran Yorùbá kó parun. Nítorí wípé tí ẹ bá ń sọ fún Allah wípé kó wá paná àwọn adẹ́bọrẹ́, ẹ ń sọ fún wa pé gbogbo nǹkan tó jẹ́ nǹkan Yorùbá pé kó parun nìyẹn. Fúnra yín lẹ sọ fún wa wípé nǹkan tó jẹ́ nǹkan àwọn baba ńlá wa kó parun. Ẹ̀yin ò wá mọ̀ wípé nǹkan tó jẹ́ nǹkan àwọn baba ńlá wa yẹn, ìyẹn ẹ̀sìn àbáláyé, ohun tí a jogún bá lọ́dọ̀ àwọn baba ńlá wa, tẹ́yìn fẹ́ kó parun yẹn, Elédùmarè ló dá. Ẹ̀yin ò wá rí wípé Elédùmarè yẹn ó wá jù yín lọ. Ìgbésẹ̀ tí ẹ gbé, àbí láti ṣe kí ni? Láti máa polongo fún àwọn ọmọ ìran Yorùbá wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe kì í ṣẹ̀sìn, kì í ṣe ẹ̀sìn gidi. Whereas ẹ rí ìgbésí ayé yín lórí Facebook. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń sọ fún wa pátápátá, gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń sọ fún wa pátápátá wípé káwọn ọmọ Yorùbá má ṣẹbọ mọ́, kán má ṣètùtù mọ́. Ẹ rí ìgbésí ayé yín lórí Facebook ni. Àṣírí yín wá ń tú wípé ẹ fẹ́ fi ọgbọ́n gba gbogbo kinní yẹn kúrò lọ́wọ́ àwọn ọmọ Yorùbá so that kẹ́yìn lè máa lò ó. Nítorí pé àṣírí yín náà la rí lórí Facebook yìí. Gbogbo ẹ̀yin àfáà yẹn bẹ́ẹ̀ ṣe ń tẹyan rìn, tẹ́ ń ṣiṣẹ́ fún àwọn èèyàn. Àbí ṣẹ́yìn ò gbọ́ lórí Facebook ni? Ẹ wo eléyìí tí wọ́n ń pè ní, ṣé bàbá Bariga náà ń pè, tán ń pè ní bàbá Bariga, òun àti Saidi Situ. Ẹ lọ sórí péjì mi, ẹ lọ wo fídíò yẹn tí ìyẹn pè sórí fóònù. Ìyẹn ń sọ confam, ìyẹn kò parọ́ náà. Ṣó parọ́ ni? Ó lè ṣe náà. Ẹ̀yin àwọn mẹ́ta lọ́kan ni àwọn mùsùlùmí. Elédùmarè ló dá ìran Yorùbá lẹ́lẹ́bọ. Ìwọ tó bá wá gbé ẹ̀sìn àjòjì, tó bá wá gbé borí onílé, orí ẹ̀ ni ò pé. Tó bá tiẹ̀ ń ṣe ẹ̀sìn àjòjì yẹn fine. Ìyẹn ò ní kó gbàgbé ohun abínibí, kó gbàgbé nǹkan tí Elédùmarè fúnran Yorùbá. Ẹ wo eléyìí tí a ń pè ní máà tí a ń pè ní bàbá Bariga yẹn. Ó jọ́ ọmọ ọkọ ni. Bẹ́ẹ̀ ni, kò gbàgbé nǹkan àwọn baba ńlá. Nǹkan tó wá ń dùn mí ni wípé ṣebí àwọn àfáà yìí náà ló tún wá ń sọ fún wọn nílọrin wípé ẹ má ṣẹbọ mọ́, ẹ má ṣèṣẹ̀ṣe mọ́, ẹ̀yin dẹ̀ ń ṣe. Àbí kí ló fa ti ìyá ọlọ́sùn tó ti di ìyá Kùránì ìsìn? Ẹ dóná, kí ló fà á? Ṣèbí mìkan fẹ́ lọ bọ Ọ̀ṣun, ẹ má bọ̀ Ọ̀ṣun. Àbí ẹ̀yin ọmọ ẹjọ́ mi ò tiẹ̀ ráwọn tó ń wò mí. Bóyá network ni àdóná, mi ò tiẹ̀ ráwọn tó ń wò mí, kàn fẹ́ deliver message kí n kó ń bẹ̀. Ẹ dóná, kí ló fa nǹkan tí wọ́n fi gbé ìyá tó ti di ìyá Kùránì ìsìn tó jẹ́ ìyá ọlọ́sùn tẹ́lẹ̀? Kí ló fa nǹkan tí wọ́n fi mú máà tí ó tẹ̀lé, tí wọ́n mú, mo ti gbàgbé orúkọ máà yẹn, tí wọ́n mú mọ́ ìyá ọlọ́sùn? Kí ló fà á? Ṣèbí nítorí pé wọ́n fẹ́ lọ bọ omi ni, wọ́n fẹ́ ṣe nǹkan ìṣẹ̀ṣe àbí?
wọ́n ní kán má ṣe nílọrin. Ẹ wá wo máàn tó péré ẹ̀ ní bàbá Bàrígà ṣìbọ́mọ̀ Ìlọrin ni. Kí ni ìyẹn ń kọ́ yín? Ìyẹn ń kọ́ yín pé gbogbo àwọn tó ń sọ wípé ẹ má ṣẹbọ, ẹ má gbé tutù, gbogbo wọn ló ní ifá nínú ilé, gbogbo wọn ló ń ṣe nǹkan ìṣẹ̀ṣe. Wọ́n fẹ́ fi ọpọlọ gba nǹkan ìṣẹ̀ṣe lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá. Tó bá wá di ọ̀la wọ́n á wá sọ pé Allah ló ní, wọ́n á ní agbára Allah ni, wọ́n á ní agbára àwọn mùsùlùmí ni. Ẹ jẹ́ sọjí. Ẹ̀dùnà kí nìyẹn ń kọ́ yín? Ṣebí nǹkan yẹn ló fà pé ẹ má ṣẹbọ. Nǹkan yẹn sọ fún pé gbogbo àwọn àfáà yẹn náà ló ń ṣẹbọ. Nǹkan yẹn sọ fún wípé nǹkan tán ní kẹ́ ẹ má ṣe yẹn gangan lọ́nà àwọn baba ńlá yín. Ẹ̀yin ò wá jókòó kẹ́ wá wò pé kí ni àwọn àfáà yìí ń rò pé kí náà rò tó fi ń jáde wípé ẹ má ṣẹbọ, ẹ má ṣe tutù. Kí ni kan tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn àfáà yẹn pátápátá gbogbo wọn ló ń ṣe. Ẹ wo bàbá Bàrígà. Èmi ò tako bàbá Bàrígà bó ṣe ń ṣe o. Inú mi dùn tí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá jẹ́ mẹ́ta lọ́kan, tó bá jẹ́ Muslim, ìyẹn ò ní kó má gbàgbé orísun ẹ. Bó ṣe ń ṣe kíní ẹbọ yẹn ó fine. Ṣùgbọ́n wáì tó jẹ́ wípé ẹ wá ń sọ pé káwọn kan má ṣe tẹ́ wá fi ń ba àwọn kan jẹ́, tó jẹ́ wípé àwọn tó ẹ wo woman tó kọ́kọ́ fẹ́ ṣe nǹkan ẹlẹ́bọ tó fẹ́ ṣe ọdún ní Ìlọrin tẹ́ bá rántí, ṣe mọ̀ pé ibi tọ́rọ̀ yẹn tó ti ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Wọ́n ní wọn allow nǹkan ìṣẹ̀ṣe nílọrin, àbí wọ́n ní wọn allow ẹ̀ nílọrin tẹ́ bá rántí. Wọ́n cancel ayẹyẹ yẹn fún woman yẹn pé kó wọn gbọ́dọ̀ ṣe nǹkan ìṣẹ̀ṣe. Àwọn Ọ̀yọ́ Ọlọ́ṣun wọ́n lọ sódò, wọ́n fẹ́ lọ bọ Iyemọja, wọ́n débẹ̀ wọ́n ní wọn lè bọ Ọ̀ṣun, àbí. Àwọn tó wá ń sọ wípé ẹ lè bọ Ọ̀ṣun yìí, àwọn dẹ̀ ń ṣe nǹkan ìṣẹ̀ṣe. Ẹ wo pọ́ìntì yẹn lágbára gan fún wọn tó bá lọ́pọlọ. Kí ni mo sọ? Pọ́ìntì yẹn ní agbára. Ẹ̀yin gan ẹ̀kan tí ẹ jókòó pé wáì tí àwọn àfáà ìwà ń jáde wípé ṣebí bàbá Bàrígà yẹn ṣèbó lórí àwọn ọ̀dọ́ náà pé ní Ìlọrin, àbí wáì tó wá jẹ́ pé ní ìlú Ìlọrin yẹn ẹ ṣe free àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe. Ẹ̀yin ṣe wáì tó ẹ̀ṣẹ́ yìí nìkan lẹ fẹ́ máa dá ṣe ni. Ẹ free àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe nígbà tó ti nǹkan tó ti dífá fún ẹ̀yin tẹ̀yin tí ń ṣe yẹn. Ẹ free àwọn yòókù. Wáì tí ẹ wá ń ṣe ní kọ̀rọ̀, tẹ́ bá wá dé gbangba ẹ wàá máa ṣojú ayé pé ẹ wàá máa fẹnu ba ìṣẹ̀ṣe yẹn jẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣe rí Elédùmarè tó bá fẹ́ ṣe nǹkan, mo máa ń sọ time with that number wípé kò ní sọ̀kalẹ̀ wá láti ibi tó wà kó wá ṣe nǹkan yẹn. Gbogbo nǹkan tó bá ti wà ní àyíká wa, gbogbo àwọn nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ láyìíká wa, ìyẹn ni teacher wa, ìyẹn ló ń kọ́ wa, bẹ́ẹ̀ ni ló ń fún wa ní message. Àbí wọ́n ti gbọ́ bí tí Elédùmarè ti sọ̀kalẹ̀ wá látòkè kó wá ran ẹ̀dá lọ́wọ́ rí? No, ó máa ránra wa síra wa ni. Ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣe lásán o. Elédùmarè fi ń ṣìran Yorùbá lójú. Ó fi ń jẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá mọ nǹkan tán ń pè ní nǹkan ìṣẹ̀ṣe. Ó ń tú àwọn àṣírí kan fún àwọn tó bá lọ́pọlọ. Bẹ́ẹ̀ ni ó ń tú àwọn àṣírí kan fún àwọn tó bá lọ́pọlọ. Ìlú mi wá ń dùn wípé ẹsẹ̀ tí àwọn alákatakítí tí wọ́n gbé wọn mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀. Ẹ̀yin ò rí pé àwọn èèyàn ti ń padà sínú ìṣẹ̀ṣe ni. Ifá ń gbayé lọ, àwọn ọ̀gbẹ̀rì ò mọ̀. Kí ni mo sọ? A ti ń sọ tipẹ́tipẹ́ wípé Ifá ti ń gbayé lọ, àwọn ọ̀gbẹ̀rì ní ò mọ̀. Elédùmarè ò ní sọ̀kalẹ̀ wá kó wá jà fúnra ẹ. Ó máa lora wa síra wa náà ni. Ẹ wo nǹkan tó rọra ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ̀yin mo yẹ àwọn èrò tí wọ́n ti inbox mi tí wọ́n ti kó nínú ẹ̀sìn mùsùlùmí ni. Ṣé rí pé kò sẹ́ni tó fọ́ọ̀sì wọn? Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká làwọn náà ń wò wípé ṣé ó yẹ kó rí báyìí. Ṣé ti understand? Àwọn tó ń fẹnu ba ìṣẹ̀ṣe jẹ́. Mo ti jáde ńjọ́ kan wípé tẹ́ ẹ bá sọ wípé tòótọ́ ìlú Ìlọrin ìlú mùsùlùmí ni lóòótọ́, kí ni gbogbo nǹkan tí tẹ́ bá wá sọ fún wa pé ìlú mùsùlùmí ni lóòótọ́, tẹ́ sọ pé ìlú Ìlọrin pẹ́pẹ́ sí ìlú mùsùlùmí ni o. Ṣé ti understand? Tẹ́yìn ti sọ di ìlú mùsùlùmí ní ìsìn nítorí wípé àwọn tó tẹ ìlú Ìlọrin dó wọn kì í ṣe mùsùlùmí, ẹlẹ́bọ ni wọ́n láwọn baba ńlá tiwa, nítorí pé ilẹ̀ Yorùbá náà ni ilẹ̀ Ìlọrin. Ṣùgbọ́n tẹ́yìn bá wá ń sọ fún wa pé lásìkò yìí o, ní generation tí yín o, lásìkò tá a wà yìí o, pẹ́pẹ́ sí o, ó ti di ti àwọn mùsùlùmí o, àwọn ìran ti bímọ síbẹ̀ o, wọ́n ti wá di mùsùlùmí ń bẹ̀ o. Fine. Ẹ̀ẹ́dẹ̀ fi àwọn ẹlẹ́bọ kankan bẹ̀ mọ́. Fine.
kí ni nǹkan tí wọ́n fi ń ṣe ẹbọ, kí ni nǹkan tó ń wá lórí ilẹ̀ yẹn. Gbogbo àwọn lẹ́kulẹ́ja mo ti sọ náà rí. Ó yẹ kẹ́ ẹ fọ gbogbo ẹ̀ mọ́ ni, kò yẹ kí kẹfẹ́ kan fi sọ́ di, kẹ́ ẹ sọ́ bí kẹ́ ẹ sọ́ di, kán dẹ̀ kó má sí ilé ọtí mi tán ti ń ta ọtí, kán má mọtí, kán má ṣe nǹkan kan bẹ́ẹ̀ ṣe máa ń kílèmù pé ó ń lì níyẹn. Ẹ ṣe sọ ìlú Ìlọrin di bẹ́ẹ̀, ẹ sọ di bẹ́ẹ̀. The funnest thing tó tún wà ń bẹ̀ ni wípé nǹkan tẹ́ ẹ ní kán má ṣe yẹn gangan, òun gangan lẹ́yìn ń ṣe. Nǹkan tẹ́ ẹ ń sọ fáwọn èèyàn pé ẹ má ṣerú nǹkan báyìí o, ẹ ṣerú nǹkan báyìí o, òun gangan lẹ́yìn gan ṣe kí ni, òun gangan lẹ́ ń ṣe. Nítorí wípé ẹ mọrú agbára tó wà ń bẹ̀, ẹ wá fẹ́ parun, ẹ fẹ́ gbé àjòjì, ẹ tẹ̀ ti gbé àjòjì, ẹ ti gbé borí onílé láti ìgbà tó ti pẹ́. Confirm ni. Nǹkan tẹ́ wá ń sọ fún wa nísìn ni wípé bẹ́ẹ̀ ṣe gbé àjòjì borí onílé láti 20 ọdún 30 ọdún yẹn kò tẹ́ yín lọ́rùn. Ẹ wá ní kí onílé gangan kó parun. Ìyẹn ló wá bí Elédùmarè nínú. Ìyẹn ló rú Elédùmarè, ló rú àwọn irúnmọlẹ̀ nínú pé lójú nǹkan tẹ́ ti ń fi ojú àwọn ìṣẹ̀ṣe, àwọn irúnmọlẹ̀ tẹ́ ń fún wọn níwọ̀ jẹ, gbogbo àwọn tí ò tọ́ sọ́ba tẹ́ ń fi wọ́n jọba, àwọn tó máa tako ìṣẹ̀ṣe, ẹ wo gbogbo àwọn tó ń fi jọba nílẹ̀ Yorùbá, àwọn tó máa tako ìṣẹ̀ṣe tí wọn ò ní follow ìṣẹ̀ṣe. Ẹ máa mú Muslim ẹ máa lọ fi jọba, ẹ máa mú Christian ẹ máa lọ fi jọba, ẹni tí fá òyàn, ẹni tí wọn gbé wọnú ìgbàlẹ̀, tí yẹn bá wá jọba alẹ́ sí òun ó tako àwọn irúnmọlẹ̀. Báwo lẹ̀sìn ò ṣe ní tako irúnmọlẹ̀? Nítorí pé àwọn tí wọ́n ń fi àwọn people yìí jọba, wọ́n ní mission, wọ́n fẹ́ pa ìṣẹ̀ṣe run ni. Gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe tó náà ìṣẹ̀ṣe ò parun. Inú ti wá bí Elédùmarè pé wá ń sọ pé kí Allah wá pa adẹ́bọrẹ́ run. Ẹ rí pé ọwọ́ ara yín lẹ fi ń ṣera yín sìn ni, ọwọ́ ara yín lẹ fi ń ṣera yín. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó ń kó ẹ̀yin ọmọ Yorùbá létí. Ṣé rí pé àwọn ọmọ Yorùbá gan ti ń jí ni. Gbogbo ṣe rí ìṣẹ̀ṣe ti ní ó ti ní àwọn ọmọ ogun. Ẹ̀ẹ́dẹ̀ tí rí nǹkan kan, àwọn èèyàn tí kò nínú ẹ̀sìn mùsùlùmí o, fúnra yín náà lẹ máa ti àwọn èèyàn kò nínú ẹ̀sìn mùsùlùmí, fúnra yín lẹ máa ṣera yín. Confirm ni. Nítorí pé kò sẹ́ni tó sun yín, kò sẹ́ni tó wá bá yín látìgbà tí ẹ ti ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́. Kò sí gbogbo òrìṣà tó wà nílẹ̀ Yorùbá tí ẹ ò fẹnu bàjẹ́. Bẹ́ẹ̀ ni, kò sí láti kán tó bírú àwa ẹ̀ up till now lẹ ti ń fi ẹnu ba àwọn ìṣẹ̀ṣe jẹ́. Wọ́n ní tí eṣinṣin bá ń jẹ elégbò, ẹ ní rí nǹkan kan sọ. Nígbà tí elégbò bá wá pa eṣinṣin, ìgbà yẹn lẹ wá máa sọ̀rọ̀, àbí? Láti ìgbà tẹ́ ti ń fẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ ń sìn, àwọn ọmọ ọkọ wá dìde, ó wá ń ṣọ́ọ̀kì yín, apá yín wá ń jábọ́. Ẹ̀jẹ̀ wá ṣọ́ọ̀kì yín. Ṣé wá rí gbogbo àwọn tó tún ṣe tán ṣe ẹ̀sìn mùsùlùmí, tí wọ́n ṣe ẹ̀sìn Christian, àwọn gan ti wá ní ìmọ̀ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ò nímọ̀ yẹn tẹ́lẹ̀. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ti ń jẹ́ kán nímọ̀ wípé àwọn lè jẹ́ mùsùlùmí, àwọn lè jẹ́ Christian, ṣùgbọ́n ìyẹn ò ní káwọn má defend ilé baba ńlá àwọn. Ẹgbọ́n àbẹ́ dáhùn. Àwọn tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ tán jẹ́ Christian lọ́wọ́lọ́wọ́, fine. Wọ́n ti wá ní ìmọ̀ débi wípé ilé baba wọn ò gbọ́dọ̀ bàjẹ́, no. Àwọn lè máa ṣe Muslim, káwọn máa ṣe Christian. Ráwọn mọ́pò lórí Facebook ni bẹ́ẹ̀ ṣe ń gbé wá náà ń dá padà fún tí wàá rí nǹkan kan. Tẹ́ ẹ̀ bá lọ sowé agbéjẹ́ mọ́wọ́, kẹ́ ẹ fi àwọn tó nílé sílẹ̀, àwọn oníṣẹ̀ṣe. Ṣe ráwọn oníṣẹ̀ṣe tẹ́yìn rò kó máa parun yẹn. Ṣèbẹ́yìn lẹ sọ pé kí àwọn adẹ́bọrẹ́ kan parun, ẹ̀yin lẹ máa wá parun o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá jókòó yín jẹ́, tẹ́ ẹ jókòó yín jẹ́, tẹ́ ẹ di ẹni tó nílé lọ́wọ́, ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀, kò sí wàhálà. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ní kíkan wá kó wá parun fún kan yẹn, ẹ̀yin lẹ máa parun. Ẹ̀yin ò rí pé àwọn mọ́pò ti jáde ni. Ṣé rí, ẹ jẹ́ sọ nǹkan kan fún yín. Àtòrí ìkànṣe kan ni Elédùmarè, òun nìkan ló yé bó ṣe máa ń ṣọlá. Ìṣẹ̀ṣe lágbá, bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó dàbí ìṣẹ̀ṣe. Wá ìtẹ́ ń fara ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe yẹn ẹ̀yin dẹ̀ ń ṣe. Ẹ̀yin tẹ́ bá ti rí fídíò Bàbá Bàrígà àti Saheed Shittu, ẹ gbọ́ nǹkan tó jọ sọ ń bẹ̀, nǹkan tí gbogbo yín ń ṣe. Ẹ wá mi understand nǹkan tẹ́ ṣé ẹ fẹ́ ẹ̀yin ṣe ń kọ́nà ń sìn, àbí? Nítorí pé ẹ ti mọrú agbára tó wà ń bẹ̀ ń sìn, ẹ fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá káwọn má máa ṣe mọ̀, ṣùgbọ́n kẹ́yìn ni kẹ́ wá máa fi control wọn. Òun náà lẹ ti fi ń control bọ̀ láti 20 ọdún 30 ọdún o, lẹ ti fi ń control bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n now mógùn ti wá jẹ́, bèbí ti ṣẹ́jú. Àwọn èèyàn ti mọ̀, àwọn ọmọ Yorùbá ti mọ̀ wípé tẹnitẹni àkísà ń ta àtàn. Bẹ́ẹ̀ ni wọ́n ní òwò tọ́mọ bá ṣe fógún ọdún, òwò tọ́mọ bá ṣe fún 30 oṣù, tí ò bá gbé ọmọ máa gbé òwò yẹn sílẹ̀, á lọ ṣe nǹkan míì ni. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yorùbá ti sọjí,
àwọn gan ti ń padà sílé, wọ́n ti ń embrace àwọn baba ńlá wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ti mọ ìlànà tí Elédùmarè fún ìran tiwọn. Bẹ́ẹ̀ ni òun la ṣe ń sọ fún yín wípé ṣe rí ta lọ́lọ́run tó wà níbi tó wà. Ibi tó wà yẹn kì í ṣe agbára ẹ̀ ló fi wà ń bẹ̀. Gbogbo ìrìn àjò tó ń rìn pátápátá ó yé Elédùmarè nítorí pé iṣẹ́ àwọn onílẹ̀ ló ń ṣe. Bẹ́ẹ̀ ni ó ń jà fún àwọn baba ńlá ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni kí ni mo sọ? Ó ṣáà ti wà nú ẹ̀sìn mùsùlùmí tipẹ́tipẹ́. Wọ́n ṣáà ti ń bú àwọn baba ńlá ẹ̀ tipẹ́tipẹ́. Ó ṣáà wà lórí Facebook tipẹ́tipẹ́ kò sọ̀rọ̀. Nígbà tí ó mọ̀ wọ́n lóhun tí ẹ̀dá ò bá mọ̀ ó máa ṣàgbá ẹ̀ ni. Nígbà tí ó wá kúrò nú ẹ̀sìn mùsùlùmí tó padà sí orísun ẹ̀ tó wá rí bí ẹ ṣe ń ṣe, ìgbà yẹn ojú ẹ̀ wá ló wá sí pé no ẹ̀ lè máa bú àwọn baba ńlá òun báyìí ló ṣe ń da yín lóhùn. Ṣé wá rí gbogbo àṣírí tó ń tú, gbogbo ọ̀rọ̀ tó ń sọ ó ń ṣiṣẹ́ fáwọn onílẹ̀ ni. Kò sí nǹkan tẹ́ ẹ máa fi ṣe, ó máa kó òbí tó wà. Bẹ́ẹ̀ ni ẹ fi lọ́rùn sílẹ̀ o, ẹ má lọ físìtì ẹ̀ mọ́. Ṣé àwọn pé ẹ ṣe físìtì ara ti bí yẹn, ìyá bẹ́ẹ̀ ṣe lọ físìtì ìyá oníkùránì, ìyá tó ti dìyà oníkùránì báyìí láti prison tó wà lẹ́ti lọ tọ́nu brain ẹ̀. Bẹ́ẹ̀ ni lẹ́ti kọ́rọ̀ sí lórí, ẹ máa rí pé ìyá yẹn gan tó bá ń sọ̀rọ̀ ẹ̀ rojú ìyá yẹn ni. Ẹ̀yin tèmi ó sún mi o, ẹ sì ẹ̀ wá rí nǹkan kan ni. Ẹ lọ wo fọ́tò ìyá òun nígbà tó wà ní oníṣẹ̀ṣe, ìyẹn ìyá tó ti di ìyá kùránì báyìí. Nígbà tó wà ní oníṣẹ̀ṣe òun, ìyá yẹn fine, ó yọ̀ǹgì gan o. Ẹ wá wò gbà tó ti gba ẹ̀sìn mùsùlùmí tó ti ń wé kinní sórí yẹn, ìyá yẹn wá ti darúgbó díẹ̀ o. Ẹ lọ bá mi gbé fọ́tò méjèèjì, ẹ bá mi gbé síra wò. Bóyá mo parọ́ ni o, bóyá mi ò pa, ẹ bá mi gbé mọ́ fọ́tò méjèèjì, ẹ gbé síra wò. Ẹ wò gbà tó wà níbi oníṣẹ̀ṣe tó fi sọ̀rọ̀. Ṣé ti understand ìgbà tó fi wọ aṣọ white? Kẹ wá gbé sí ìgbà tó wà báyìí tó ti di mùsùlùmí, ẹ gbé síra wò. Ẹ máa rí wípé ìgbà tó wà níbi oníṣẹ̀ṣe yẹn ọkàn ẹ balẹ̀, ó young. Ìyẹn ìyá yẹn ni o. Nígbà tó ti di onímùsùlùmí sìn tí ó ti tán ti lọ fagídí gbé ẹ̀sìn fún sìn, ẹ rí wípé ìyá yẹn ti hold gan sìn ni. Irú nǹkan tó fẹ́ lọ ṣe fún ta lọ́lọ́run náà nìyẹn. Aṣáàgbọ̀n wọ́n lọ físìtì ta lọ́lọ́run. Kí lẹ lọ bá ní ibi tó wà fún? Ẹ ti ẹ̀ lójú tì. Ṣèbẹ́yìn lẹ rán bẹ̀. Ẹ̀yin lẹ rán bẹ̀ lọ́nà àìtọ́. Kí lẹ tó wá lọ ń bá fún? Ókè, irú nǹkan tẹ́ ṣe fún ìyá ẹ fẹ́ lọ kó sí lórí. Àwọn oníṣẹ̀ṣe yẹn wọn ò wá wú ẹ kìnnìkan kó padà sínú muslim so that ẹ fẹ́ gborúkọ, ẹ fẹ́ ní rank, ẹ fẹ́ kí ẹ̀sìn mùsùlùmí kó ní rank, ẹ ń jà fún Allah. So that tó bá tún ti padà báyìí máa ní mùsùlùmí ti win. Ẹ ń jà fún ayé, ìjà tẹ́ ń jà tí Elédùmarè ò mọ̀. Ìjà tẹ́ ń jà ẹ ń jà fápò ara yín, ẹ fẹ́ máa gba yìí. Àwọn mùsùlùmí ló win. Ṣé nǹkan tí Elédùmarè ń sọ fún yín nìyẹn ni? Nígbà tẹ́ rán yàn níbi tẹ́ rán. Ẹ rò pé ẹni tí Elédùmarè gbé dìde ó yàtọ̀ fún ẹni tó gbéra ẹ̀ dìde. Kò sọ nǹkan tẹ́ lè sọ fún ta lọ́lọ́run, tẹ́lẹ́dùmarè ló máa ṣe lórí ẹ o. Kí ni mo sọ? Tẹ́lẹ́dùmarè ló máa ṣe kí ni ló máa ṣe lórí ta lọ́lọ́run. Ẹ fẹ́ lọ kó sí lórí sódà tó bá ti wá jáde á wá gbẹ̀sìn mùsùlùmí. Sódà ẹ wà máa sọ fún gbogbo àyà àwọn mùsùlùmí ni ẹ wà ní ráǹkì, ẹ fẹ́ máa ní ráǹkì. Ẹ̀yin tí Elédùmarè tí ò dùn nínú tẹ lọ ńlá ṣúgà. Elédùmarè ò dùn nínú ẹ lọ ńlá ṣúgà. Ẹ̀yin tí Elédùmarè ò gbéga tẹ́ ń gbéra yín ga. Ẹ ṣe dúró de kádàrá. Ẹ jẹ́ kí Elédùmarè gbé yín ga. Ṣé rí pé oníṣẹ̀ṣe ń sìn? Ṣé rí pé wọn jà fúnra wọn? Wọ́n fọwọ́ lẹ́rán. Wọ́n di àdán láti 20 ọdún kan tó bírú àwa ẹ̀. Àdán dorí kodò ń wò ṣe ẹyẹ. Wọ́n sọ̀rọ̀, wọ́n fìjà sílẹ̀ fọlọ́run. Ìjà tí Elédùmarè bá jà fẹ́ dá nìkan kò sẹ́ni tó lè borí ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ Elédùmarè ló ń jà lọ́wọ́lọ́wọ́. Ẹ lè borí. Kò yé yín tẹ́ bá lójú inú ni ẹ bá gbà fún rí. Nítorí wípé ẹ ti ń ṣe tipẹ́tipẹ́, Elédùmarè ló wá ń jà lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin wá ń lo agbára ayé lásán lẹ́yìn ń lò. Ẹ̀yin ń lo agbára tí bóyá tẹ́ bá lọ bẹ́ẹ̀ ṣe lọ bá ìyá ọlọ́sùn tẹ́ kó sí lórí, ẹ tó wá kó síta lọ́lọ́run lórí, òun náà jáde, òun ti bẹ̀bẹ̀, òun ti ṣe kinní kan. Ṣá máa ti kọ́ọ̀tù dé sọ̀rẹ́ ni. Ṣá máa ti kọ́ọ̀tù dé sọ̀rẹ́ lẹ́lẹ́ni tó wà lórí òtítọ́ tó jẹ́ kí ibi tẹ́ ẹran gbogbo nǹkan tẹ́ sọ pé ó ṣe ẹ̀yin náà ti ṣe fún àwọn, ẹ ti ṣe fáwọn oníṣẹ̀ṣe. Ẹ fọwọ́ ọlá gbà lójú ni. Ẹ wá rò pé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe, kò lè padà láíláí. Ó ti padà sí orísun ẹ̀, kì í ṣọ́ máa lè. Ṣé ti understand? Ó ti ṣe kí ni? Ó ti padà sí orísun ẹ̀, kì í ṣọ́ máa lè. Ṣé ti understand? Ẹ jẹ́ lọ jókòó jẹ́ tẹ́ ẹ bá fẹ́ parun. Ẹ̀yin tó yẹ pé ìgbésí ayé yín ò wù, àṣebí gbogbo ìgbésí ayé yín la rí lórí Facebook. Ẹ̀yin àǹfà olórí burúkú ẹ tún ń jalè, wọ́n láwọn kan tó lọ jí owó. A gbọ́ gbogbo ẹ̀ lórí Facebook. Ẹ̀yin àǹfà rádaràda tí gbogbo ẹ rí pé àárín yín gan ò wù wá. Ẹ rí bẹ́ẹ̀ ṣe ń disgrace ara yín. Ẹ̀yin tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run. Ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run, ẹ pera yín ní àǹfà Ọlọ́run. Ẹ̀dùnà ṣé ìwà Elédùmarè yọ́nú ayé yín? Ṣé ìwà Elédùmarè ṣó yọ́nú ayé yín?
ṣé wa Elédùmarè ṣó yọ nínú ayé yín? àríwá Muhammed àrí nínú ayé yín àbárí ẹ̀dẹ̀ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run. Níbo ni ìwọ Ọlọ́run wà nínú ayé yẹn? Wo gbèsè ayé yín lórí Facebook. Ẹ̀yin náà lẹ máa dóyàwó ń yàwó, ẹ̀yin lẹ máa lu jìbìtì, kò sí gbogbo nǹkan burúkú ló pé sára yín. Ẹ̀yin ni ìgbésí ayé yín ò wù wá, kò sí ìgbésí ayé yín tó wù wá. Ẹ̀yin lẹ sì gbéra yín wá sórí Facebook o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ gbéra yín wá torí àwọn oníṣẹ̀ṣe ò wá wá yín, ó wá ti jájo yín lójú. Ẹ tí ì rí nǹkan kan. Ẹ wo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa, nígbà tí mo ti bẹ̀rẹ̀ látàárọ̀ mi tẹ̀rẹ́ àwọn tó ń wò mí. Iṣẹ́ àwọn Facebook nìyẹn. Akànnì ajáde ká sọ fún wọn wípé ẹ lọ jókòó jẹ́, ẹ ti yàgbẹ́ sí ṣọ́ọ̀ṣì, ẹ ti sú sága. Àwọn ọmọ Yorùbá ti ń já, wọ́n sì máa já tán, wọ́n ti ń padà sórísun wọn. Ìwà ń sọ́ọ̀kì yín, ìwà ń dùn yín, ń ta yín lára. Àbí ẹ tí ì rí nǹkan kan. Àwọn ọmọ kó padà sílé. Àwọn ọmọ ọkọ wọn ò ní fẹ́ kí ilé baba ńlá wọn parun. Ẹ wo ẹni tó bá fojú àná wò òkú, ẹ bọ̀rọ̀ ó bọ́ lásán. Àwọn ìṣẹ̀ṣe ti ní àwọn mọ́pò gan o. Ẹ ra jókòó jẹ́. Ṣé rí a máa ń sọ àwọn àfáà kan wà lórí Facebook tó ń ba ẹ̀sìn mùsùlùmí yín jẹ́. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ń ṣe mùsùlùmí gidi, ẹ pè wọ́n. Àwọn àfáà tó fẹ́ ba ẹ̀sìn mùsùlùmí jẹ́ yìí, ẹ pè wọ́n wọlé, ẹ kéwú gidi fún wọn. Àwọn ilé òdi Quran náà ẹ ké Quran gidi fún wọn. Bí ànábì ṣe kọ́ gangan, ẹ ké fún wọn. Ṣé àwọn ilé wọn kẹ́mi láti mọ alifu tán ti mọ bá alifu bá tá sáà jim tán ti mọ̀ tán ti wé láwàní. Àwọn náà ti dà fáànù o. Làwọn náà ti ń pera wọn láàfáànù o. Ṣé wá rí arọ ẹlẹ́sẹ̀ méjì, arọ ẹlẹ́sẹ̀ kan tí ń dáràn, ọrùn ẹlẹ́sẹ̀ méjì ni ó dá sí o. Ṣé rí gbogbo nǹkan tó ń ṣe ìbáyìí, ẹ tètè pé wọ́n wọlé, ẹ ka Quran gidi tí Quran wà, ẹ kà fún wọn so that wọ́n á lè mọ̀. Ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa, ẹ wò á ní rí ètò ìjú báyìí lọ. Ẹ bá wa share ẹ̀, ẹ ṣe gan, one love. Mi ti ẹ̀ rí gbogbo àwọn tó ń wò mí network Facebook ni mi ò rí ẹnì kankan kò tiẹ̀ gbé viewer wa but kò ní mí nì. Ẹ ṣe gan.